Ọkọ ìyàwó fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀. Ìjọ ọba fẹ́ sí ìyàwó. Báwo ló ti àjò? Ìjọ ọba fẹ́ sí ìyàwó. Báwo ló ti àjò? Ìyá bá sáyà ìdẹ́lẹ̀ òkúta ìjọba. Ẹgbẹ́ ṣàlàyé wọn arábá bí ṣèkéǹsì ló kí ẹ fún mi onídùúró ọ̀rọ̀ tiwọn náà tó ti dàpọ̀ ní dojúrú àdúrà àgbà iṣẹ́ máa ń jìnnà fún ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí kẹjọ́jọ́ bí 1st of January gbogbo yìí ń pokí Fẹ́mi ọmọ Adébáyọ̀ gbogbo mi yóò kẹjọ́.
Odi balẹ̀ balẹ̀. Kájà ìlú báyà tó kù. Odi balẹ̀ balẹ̀. Pàṣẹ fọlá tó dọ̀lẹ̀ àbíjà ayọ̀ mi. Pàṣẹ fọlá tó dọ̀lẹ̀ àbíjà ayọ̀ mi. Bí bá ṣe bẹ́ẹ̀. Ara mi dá. Bí tó ṣe bẹ́ẹ̀. Bábí ká wà lọ́tọ̀ kí n bá fún wa lọ. Kódà ọjà o. Sójà. Ikú bẹ̀rẹ̀ ti àkọ́ ní ọdẹ mi. Kódà ọjà o. Ọdún tuntun dé o, àyíké dé o, owó ńlá ńlá ní kó jẹ́ tiwa. Bàbá sì jẹ́ kékeré owó ńlá ní kó wá. Bàbá wọn ló ń ṣe tó padà wọlé. Òun pẹ̀lú èmi kan wọnú ilé wa. Ìjàmbá oníṣẹ́ wà lọ́dún tuntun. Gbogbo oníṣẹ́ ọwọ́ máa wọlé wọn mọ́. Oníṣẹ́ owó wa máa jẹ èrè ọjọ́. Ẹni pẹ̀lú òun ẹ̀rọ ojú ọlọ́run. Àìmọ́ṣàdúrà yìí nínú ọdún tuntun. Ayé kú jẹ́ ọdún lóde àbí ayọ̀. Lóde lóde ọdún tuntun lóde àbí ayọ̀. Ọdún tuntun ìyàwó pọ̀ láwọ̀. Ìtàsí ọ̀rọ̀ kí ẹyá mi. Ọmọ olúkọ jìyà rẹ̀ bábọ̀ ní iṣẹ́ mi. Ọmọ aláàgbọ̀mọ̀ mi pé ń pààrọ̀ àṣìkẹ́ mi máa gbẹ̀rọ. Lóde lóde ọdún lóde àbí ayọ̀. Ọba bá oníṣòwò rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀mẹ̀ ní dáàbò lórí iṣẹ́ o, àtàwọn owó fún wa. Ẹ̀jẹ̀ mi ni ìbọn ayé.